ọjà yìí máa lọ ẹ́ àmàbẹ̀ máa lọ ẹ́. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá ọ̀yáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó ń milẹ̀ tó ń milẹ̀ falafala ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. clearing and forwarding tí ò ní máa gbowó ẹ̀mí tí ò ní jẹ́ kó sọ̀rọ̀ oníjìbìtì wọ́n wà nílùú Èkó tó bá wà nílùú Èkó ìwọ ṣàpè nọ́mbà Kẹ́mi Bùkọ́lá ó yáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. lórí social media especially ní YouTube ẹ jẹ́ ká tẹ Kẹ́mi Bùkọ́lá pé nọ́mbà wọn 002111530 ó yá balẹ̀ ọmọ wọn lẹ́kìtì ìkọ́lé lẹ́kìtì èkó sani ó ti gbé pàwó ó yáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. máa gbọ́ Kẹ́mi máa bá ṣẹ̀ lọ olúwa ti ẹ lẹ́yìn ó ti ń dùn ó àìdùnmọ́ onígbọ́ ẹ onídèrò ẹ̀yìn láàrin ẹgbẹ́ ìwọ bó ṣe ń ṣe ni kò máa ṣe. torí tó bá fi kí wọ́n ní gbòòrò pé ta ló ń mi ìlú títì gan. gbogbo wa la ṣàgbọ́ nípa ti Madam Bukky Olúwakẹ́mi. tó bá gbọ́ Bukky tó bá gbọ́ Bukky tó bá gbọ́ ẹjọ́ ẹ má ṣe dákẹ́. gbọ́mi ẹ̀yin ò bá mọ kí ló wá fún o ẹ̀jọ́ yé wọn ọ̀rá ń dà gan. ẹ polongo lọ́tún ẹ polongo lọ́sì ẹ pariwo. orí every gentleman lágbàáyé máa ló ń gbọ́rọ̀ ẹ títí tó fi dé orí àwọn pòfẹ́sọ̀ gbogbo ọ̀rọ̀ tí Kẹ́mi sọ máa ló nítumọ̀ ìwọ gangan lè yan tiwa tí ó máa lẹ́lẹ́gbẹ́ o. a ní ẹni ò bá mọ kí ló wá fún o ẹ jẹ́ kó lọ sí YouTube ẹ polongo lọ́tún ẹ polongo lọ́sì ẹ pariwo. Thank you ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé àdúpẹ́ ẹ̀yin tèmi ẹ káàsán ibi tẹ́ bá ti ń wò mí o ẹ káàsán ẹ káalẹ́ ẹ káàárọ̀ níbi tí tẹ́ bá ti ń wò mí orúkọ tèmi ò yí padà Kẹ́mi Bùkọ́lá lórúkọ tèmi ń jẹ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìkẹ́ kó máa wo show mi yìí ẹ bá mi subscribe tí máa dà gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti pè mí yẹn tẹ́ fún mi níṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo yín nílé àtọ̀nà yẹn ẹ̀ ní tọrọ jẹ ẹ̀ ní tọrọ mu ẹni tí a bá tún fẹ́ pè mí náà iṣẹ́ clearing agent lèmi ń ṣe ẹ pè mí sórí aago màá bá yín ṣiṣẹ́ inú yín máa dùn tẹ́ bá ní kọ̀ǹténà ẹ pè mí tẹ́ bá ní tírọ̀kì ẹ pè mí tẹ́ bá ní káà gbogbo tó bá ti jẹ́ Àpápá màá bá yín clear tó yẹ pé ẹ̀ ní regret pé ẹ bá mi dòwò pọ̀ pé ẹ fún mi níṣẹ́ nọ́mbà mi mo fẹ́ fún yín nọ́mbà mi kẹ́ ẹ pè mí bá ṣe ń gbọ́ báyìí máa pè mí 08022111530 nọ́mbà mi nìyẹn ẹ ṣé mo dúpẹ́ ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní ọ̀sán yìí mo fẹ́ sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tó ń lọ àjàjà lórí àwọn wòlíì ìbàjẹ́ wa wòlíì èké wòlíì àbáyéjẹ́ àtàwọn nǹkan tó ń lọ ní àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ èyí tẹ́ pè mí lórí show tí mo ṣe last yẹn ní ọjọ́ Saturday tó lọ́jọ́ Sunday ẹ mọ̀ ìgbà àkọ́kọ́ tá máa lọ church apẹ́ ní church gbọ̀ngbà tí máa dé ó ti rẹ̀ mí òun ò jẹ́ kí n ṣe show ní ọjọ́ Sunday mo dúpẹ́ lọ́wọ́ èyí tẹ́ pè mí pé àǹtí Kẹ́mi àárín ẹ̀ jáde ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lápapọ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ lórí show tí mo ṣe lórí bàbá Ṣòkòtì ẹjọ́ tó rọ lọ́hùn jẹ́ rí nǹkan tó ba ilé ayé jẹ́ tó dẹ̀ ba Nàìjíríà jẹ́ nìyí nígbà tí èèyàn sọ pé yá mi ní owó kí n lọ kí n dé tẹ́lẹ̀ ẹ̀ dẹ̀ fún ẹ lè rò pé owó yẹn kéré o lóòótọ́ owó yẹn kéré ṣùgbọ́n ẹ jẹ́ ká máa mú nǹkan báyìí wá sí etí wa torí èèyàn míì tó bá tún fẹ́ ṣẹlẹ̀ sí àmọ́ bí tí àwọn bàbá yẹn ti lọ́tọ́ ti ń dọ́rọ̀ ọgbọ́n yẹn ó lè jẹ́ pé gan wọn ò níyàn tó máa lọ bá tó jẹ́ pé wọ́n kàn tẹ̀ fẹ́ fọgbọ́n gbowó yẹn ni nígbà tẹ́lẹ̀ tó gbọ́n gbowó yẹn tẹ̀ ẹ̀dẹ̀ ti ná sí ibi tẹ́ fẹ́ ná sí ní ọjọ́ yẹn rẹ́ẹ̀tì yín ó rẹ́ẹ̀tì yín pé ẹni yẹn àbí kí ẹ pé kí olóyè bá pè kẹ́ máa gbé kọ́ọ̀lù ẹ̀
ẹ wá sọ di pé kí ló fẹ́ ṣe ṣèbí star ni mí ẹjọ́ tó lẹ́mọ̀ máa ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀tẹ́ ń pè ní ẹ̀tẹ́ pé ẹ̀wọ́ yẹn kéré kò yẹ kẹ́ máa ṣe ṣóòrù yẹn ẹ jẹ́ kó rí yín pé ẹ tó bá tún wá pè mí tó sọ rubbish tí ìbá ṣe pé báyà ẹni tí ó ń comment sí abẹ́ ṣáàtì yẹn DSK àbí kí ló pe rẹ̀ pé ó tóbi lọ́wọ́ mi ló máa ń comment sí show mi dáadáa tó dẹ̀ máa ń sọ̀rọ̀ tó mọ́gbọ́n wa òun ni mo rò if not nǹkan tí máa ṣe fẹ́ mo mọ̀ ẹ má jẹ́ ká máa ṣe báyẹn ẹ má jẹ́ ká máa ṣe báyẹn bóyá ẹni yẹn gan bóyá owó tó ní lọ́wọ́ láyé lọ́rùn gan ni ẹ mọ̀ ni àtẹ̀gbọ́ pé kì í ṣe pé báyà owó yẹn gan ló tún jẹ ó mọ̀ tóró bẹ́ẹ̀ ni kí tó ṣe mọ́ ní mi ní ṣe pé òun yẹn kéré jù bóyá ẹ má jẹ́ ká máa ṣe báyẹn òun yẹn kéré kò dẹ̀ tún kéré níbòmíì kí ló dé lórí nǹkan èèyàn sọ fún mi pé ṣé kí ẹni ò lè fún lówó yẹn ni ẹ gbọ́rú ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ rúnrún ni ṣé àwọn ni aláàjì yẹn ṣé kò lè fún bàbá Ṣokotí lówó yẹn ni ẹ gbọ́ ọ̀rọ̀ ṣé Ṣokotí jẹ́ fámìlì ẹ̀ ní àbó jẹ́ bàbá ẹ̀ àbó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ àbó jẹ́ ẹbí ẹ̀ ẹni tó ò rí rí tó dẹ̀ ní ohun ráwọn owó dẹ̀ ní ẹgbẹ́ lọ lò kẹ́ dá nǹkan mi padà fún mi nǹkan tẹ́ni ẹgbẹ́ tó ń bi nínú gan-an ló jẹ́ kó hàn kankan mọ́ pé ó ní òun sì máa gbé fún òun sì máa rojọ́ ẹ̀ kiri pé òun ò tí rojọ́ ẹ̀ tán ẹ má jẹ́ ká máa dájọ́ báyẹn ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run fọlọ́run bẹ̀yìn ẹ má jẹ́ ká máa dájọ́ báyẹn kò yẹ yín sìn so ìyẹn lọ mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn wòlíì olórí burúkú tá a ní Nàìjíríà ń sìn wọn ṣe olóríire wòlíì èṣù àwọn pásítọ̀ èṣù ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́nu ìkọ́ ṣẹlẹ̀ ní ìjẹta ní Abẹ́òkúta a máa pe pásítọ̀ ẹ̀ ní Michael Ajígbọ́tijésù èmi máa yí orúkọ ẹ̀ padà sí Michael Ajígbọ́ti èṣù òun lórúkọ ẹ̀ ń jẹ́ torí kò jí gbọ́ ti Jésù rárá èṣù ló ń jí gbọ́ nígbà tí oní church nǹkan tó ṣẹ̀ṣẹ̀ mo sọ fún yín oní church ẹni yẹn wá ṣàárẹ̀ bóyá o ti mọ̀ pé ìwọ náà o mọ ọwọ́ yí padà wọ́n gbé ẹni yẹn wá sí church ẹ̀ o dẹ̀ tọ́jú ẹ̀ wọ́n wá sọ fún wọn pé kán gbé kí wọ́n máa gbé church nígbà tó ti mọ̀ pé báyọ̀ ó ti ṣáà ti rí ibi wọlé sí wọn lára àti ẹbí mẹ́fà ni wọ́n pè wọ́n ọmọ ìyá àti bàbá wọ́n kó wá sí church lónílé ẹ̀ ń wá ń gbé ní ilé ẹ̀ ní church àyíká ìyá ẹ̀ dẹ̀ ní àwọn ọmọbìnrin méjì ìkan ọmọ 13 years ṣé ń gbọ́ èyí tèmi ìkan ọmọ 16 years bàbá yìí dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọmọ yẹn sùn láti tó ti dé bí 2 years tó ti wà ní church yẹn ó bá ọmọ 13 yẹn òun ló sọ́dọ̀ obìnrin tí èkejì náà the same thing ìyẹn wá ṣẹlẹ̀ ó bá wọn sùn títí àwọn ẹ̀ lóyún mọ́ lọ́wọ́ ibi tó ti lọ ṣẹ́yìn làṣúṣà ti tú wọ́n ti gbé ẹjọ́ ẹ̀ ní ìsàn wọ́n ti gbé lọ sí olówó ẹran ní Abẹ́òkúta lọ́hùn ó tún wá ti ṣe yẹn tán kò tún dúró síbẹ̀ ó tún wá lu àwọn ẹbí ẹ̀ ní jìbìtì 2 million naira ó tún lu àwọn ẹbí ẹ̀ ní jìbìtì 2 million naira ló gbà lọ́wọ́ wọn ló fi jìbìtì gbà látà tó ti bá yá àwọn ẹgẹ́ ó wá tún wá fi jìbìtì gba 2 million naira lọ́wọ́ wọn ẹjọ́ tó lọ́run ṣé irú ìyẹn ṣé a máa ní Ọlọ́run ló pè ní gbogbo ó ní ṣọ́ọ̀ṣì o ó ní ṣọ́ọ̀ṣì ẹ tóbi o àwọn èèyàn jọ́sìn bẹ́ẹ̀ o ẹ sọ fún mi irú nǹkan tó ṣẹlẹ̀ yẹn àwọn tó ti máa ṣẹlẹ̀ sí tí pásítọ̀ kó máa bá ọmọ kékeré sùn kì í ṣe pé báyà ọmọ 20 years ọmọ 13 years 16 years ó dẹ̀ báyà ọmọ yẹn jẹ́ ó tún lù wọ́n jìbìtì 2 million naira ọ̀rọ̀ yẹn náà ń fà lọ́wọ́ ní ìsìn ṣe rí ọ̀rọ̀ pásítọ̀ wòlíì láti pẹ́tipẹ́ lèmi ti mọ̀ pé fake ni wọ́n èmi o mo ti mọ̀ bí mo ṣe jẹ́ aláṣọ funfun ni mo ń lọ ṣọ́ọ̀ṣì aláṣọ funfun mo ń lọ yìí èmi ò tẹ́ fẹ́ kéèyàn máa ríran sí mi ì láìkè tí bá rí pé mo rí nǹkan tí mo ti rí fìrìfìrì báyà kò sẹ́ni tọ́nà ò kì í bá sọ̀rọ̀ báyà tú àlá ni àbí tú o lè dúró báyìí kí ara dẹ̀ máa sọ̀rọ̀ fún ẹ kò sí ẹni tó wà láyé tí ò lẹ́bùn tiẹ̀ tí eléyìí tẹ̀mí ní tọ́nà fún jogún fún mi tẹ́mi bá ti lè rí báyìí mo máa lọ gbàwé sọ́lọ́ ọ̀nà dẹ̀ ń gbàgbóso mi lọ́dọ̀ lóògùn mi lọ sọ́dọ̀ òwúlì wá ṣe oògùn ọṣẹ sí mi àbó mi bọ̀ tẹ́mi bá gbàdúrà tí mo gbàwé máa gbómi kalẹ̀ máa ṣe gbogbo ẹ̀ fún mi dẹ̀ máa lọ ọ̀nà dẹ̀ máa gbàdúrà mi ẹ kì í sọ nǹkan kan tó ṣẹlẹ̀ sí mi ní ó ti ń lọ bí ọ̀rẹ́ ti lọ bí 8 years 10 years ago báyìí ìgbẹ́ à ń gbé ní Sùúrùlérè ní ọjọ́ yẹn mo wá gbé mọ́tò kan jáde so ọ̀nà bí táwa gbé mọ́tò yẹn lọ ọ̀nà sáìdì àwọn Abẹ́òkúta mọ́ kínní ni ìgbà tí máa fi máa bọ̀ alẹ́ ti wá lẹ́ ìgbẹ́dẹ̀ ní gbogbo ọ̀nà mo ṣí yẹn gbogbo bẹ́ẹ̀ ń lé gan
èmi wá wò pé báwo mo ṣe lè ṣe ó dẹ̀ jọ ó bọ́ sọ́jọ́ Friday báwo mo ṣe lè ṣe mo dẹ̀ ní ọ̀rẹ́ kan ní sáìdì kìíní kí ló ń korúkọ màá rántí kí tó ṣe tán mo ní ọ̀rẹ́ kan sí sáìdì ibẹ̀ yẹn sí sáìdì Òṣòdì sáìdì yẹn Òṣòdì mọ́ ìlú péjì àwọn sáìdì ibẹ̀ ni ọ̀rẹ́ mi yẹn gbé ń gbà yẹn mo wá pé mo wá ní mo mọ̀ wá níbi báyìí o pé báwo ni pé àbí kí mo ti pelé pé mi nílé ìwálé o tó ti ń lọ bí after 11 gbà yẹn ìtàdé ilé gbà yẹn bí mo ṣe bóyá kí máa bọ̀ pé òun tẹ̀ fẹ́ máa lọ sí ìṣòro mo ní òkè àjọ máa lọ mo dẹ̀ lọ bá ń lé adẹ̀múra agba ìṣòro lọ adébẹ̀ wọ́n jókòó wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣàríyá ẹ̀ mọ̀ èmi tí mo fa ọmọ sílé mo ṣàṣeyọrí ojú pé bọ́ọ̀ náà ọmọ iṣẹ́ máa ṣe òkìní kan àwọn ẹ̀dẹ̀ṣì kéré ń gbà yẹn mo ṣáà dúró ń tèmi mo ṣáà bá wọn gbàdúrà kò pẹ́ a ti ń kọrin lọ kérúbà sí àkùnrin ṣọ́ọ̀ṣì yẹn a ti ń kọrin lọ kò pẹ́ ni wúmà ọkọ ìyàwó wúmà máa yan ní tó tọ̀sẹ̀ wá ń wọlé gbogbo wọn bá ń kúnlẹ̀ èmi wọn kọ́ wò pé èwo mi ìmọ̀ ìwé lè rí o èmi kà sí àdúró ń tèmi mo ń wò wúmà tí ó ti wá fojú wò mí láàrin wọn pé wúmà yóò kúnlẹ̀ kò sọ̀rọ̀ ó wá bẹ̀rẹ̀ sí nígbà tó yọ ṣáà ń ṣe wọ́n ṣe gbogbo wọn ṣe ó wá dí táìmù gbà tó wá rí tọ́nà rí ìran sí gbogbo èèyàn bó ṣe yá nìyẹn àwọn ẹlẹ́mìí ti gbẹ́mìí wọ́n ti ṣe gbogbo ẹ̀ bó ṣe yá nìyẹn bí òun ló wá túmọ̀ èèyàn ṣe bó ṣe ó ti ríran sáwọn bíi 4 bó ṣe ní èèyàn kan wá fìdán bíi lẹ́nìí wọ́n rán kan wá síbí lẹ́nìí kó wá fìdán àjẹ́lẹ́ nìyẹn èmi ṣàdúró mọ́ wò òun dẹ̀ máa dárúkọ ní kíní kan tó ń gbé ajá ṣẹ̀tẹ́ máa ṣẹ́ lòun ẹni yẹn wọ́n rán wá ní ẹni tó rán wá kó lọ padà jíṣẹ́ pé òun ò rí òun nílé mo ṣe à ń wò ó kò dẹ̀ kan náà ni bó ṣe ń bọ̀rọ̀ bó ṣe ní arábìnrin náà ní ẹ̀yìn tí èmi tẹ́ ń wò mí ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn ọmọ Èkìtì góòlù agbọ́ àgbọ́kọ̀ nílé ayé ẹ̀ tó bá ní kó máa ríran fẹ́ẹ̀kì síyàn á fi tèmi ṣe àríkọ́gbọ́n bó ṣe ní ìwọ ọmọbìnrin yìí ta ló ń wá iṣẹ́ ló bá kọjú sí mi ló bá mo ní àbọ̀ lórí burúkú ni lẹ́ni yìí ni màmá ẹ̀ ṣe eré ni táwọn ẹlẹ́ta sọ mo ti gbá kuru mọ́ bá àbọ̀ lórí burúkú ni yìí ni èmi tí mo kò dẹ̀ mọ̀ pé ẹni tí mo dẹ̀ tẹ̀lé wá yẹn èèyàn náà jẹ́ àwọn èèyàn ńlá kan nínú chọ́ọ̀chì tó jẹ́ bí àwọn gbàgbà ní abọ́ta pé ìyá alágbájá ó bá pè é pé ìyá alágbájá òun ló wá ọ̀rẹ́ òun ni mo sọ pé ọ̀rẹ́ òun ni ó wá ní lọ́ bá ṣàmúra wọn lọ síta bẹ́ẹ̀ ni mo bọ́ síta mo bẹ̀rẹ̀ sí ní ṣépè pé èmi tí mo ti pé mo àti lọ́lé mo ṣe oná àmọ́ tó wà lé ni wọ́n wá sọ pé mo bẹ̀rẹ̀ sí ní wọn èpè ní lóru yẹn gbogbo èèyàn bẹ̀ mí tì mí dákẹ́ ọ̀rẹ́ mi dẹ̀ ti mọ̀ pé jèkì títí ó ti gùn mí wọ́n bẹ̀ mí tì mọ́ ní láyé ní ẹ̀ní ìwà sọ ní tó rán mi ṣẹ́sẹ̀ ó dàbí pé ò tí ì mọ wèrè màá pe ọlọ́pàá fún ẹ níbí yìí orí mi ní oní wọ́n rán mi wá pàjẹ́ ni mí ẹ gbà mí o gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ bá jáde mo bá ṣàpariwo tó ẹ má jẹ́ pa ọ́ tàn yín àwọn tí mo sọ fún yín wọn ò ṣe sábìsì mọ́ o wọ́n wá ń bẹ̀ mí lọ́rẹ́ mi yẹn náà wá ń bẹ̀ mí mo ṣáà dákẹ́ òun náà wá ṣe àgbà tó wá di nǹkan bí ìdájí yẹn mí ìwọlé mọ́ ni òun wá tẹ̀lé ọ̀rẹ́ mi ẹ má bínú òun ò mọ̀ pé ìyá alágbájá lẹ tẹ̀lé wá tóun bá mọ̀ ní kinní kan mo ní bọ̀tí lẹ rí ṣe bí ẹni ọlọ́run ló ṣé ọlọ́run fi hàn yín pé èmi wọ́n rán mi wá fìdán nínú chọ́ọ̀chì yìí ni àbájẹ́ ni mí ni ẹ sọ fún mi sí torí ọ̀rọ̀ yìí mi ò ní mu kékeré o lẹ́sẹ̀kẹsẹ̀ mọ́ràn mo ti ń pa àwọn àìtí mi pé mo ojú mi máa rẹ́ gbin o nǹkan báyìí bá lójú mi máa rí o mo ti ń pa àwọn tó súnmọ́ ni pé nǹkan báyìí mo wà bí báyìí o mo gbé mọ́tò lọ báyìí mi lè wálé mo ṣáà ti ṣàlàyé fún gbogbo mo ní gbogbo àwọn àìtí mi adébí ilé ni mo ní àìtí rí wèrè ẹ ti ń ṣe wèrè ẹ fi tẹ́lẹ̀ rẹ ṣe àríkọ́gbọ́n ló ṣáà bẹ̀ mí ló bá ń bẹ̀ ló bá kúnlẹ̀ ló bá ń bẹ̀ pé òun ò mọ̀ pé ìyá alágbájá ẹ wo orúkọ báyẹn torí pé kò rí pé mo túra kánú chọ́ọ̀chì yẹn ipò mo ṣáà ń dún kúkúkú ipe kò dẹ̀ nǹkan tí mo dẹ̀ ń rún ọ̀tọ̀ pé mo ṣáà ń dún kúkúkú yẹn òun ló ṣe ó ṣàrí pé ìgbà tí gbogbo èèyàn kúnlẹ̀ gbogbo èèyàn ń bọ̀ mi ò kúnlẹ̀ ìyẹn kọ́kọ́ bí nínú lọ́tọ̀ pé ta ni eléyìí ìgbẹ́dẹ̀ ni àmì ìtìnára báyìí slender báyìí ni mi gbà mí tẹ̀ tìnára rárá á máa wò pé torí mo ń wò pé mi rí ṣọ́ọ̀ṣì tèmi ń lọ àbá àkójọ lórí ṣọ́ọ̀ṣì kó máa bọ̀ a máa ṣe kọta ń ṣe lọ ní bọ̀ tá a bá fẹ́ lọ jíṣẹ́ mi la lè kúnlẹ̀ mo wá wò pé ó surprise mi mo wá wò pé mi ìlú ẹ̀ rí ẹ wo orúkọ bá yẹn tó bá jẹ́ pé mo wá lọ gbọ̀gẹ̀jẹ̀ mo wá lọ gbọ̀jẹ̀ fún àbí mo lọ ṣe bí mo mú fún lọ́jọ́ yẹn bó ṣe máa jẹ́ lọ nìyẹn
ẹni tó bá mọ̀ mi tó bá ní lọ́jọ́ kejì á ní wúmà yìí àjẹ́ ni o, wúmà yìí èmèrè ni o, wúmà yìí ẹlẹ́mìí òkùnkùn ni o. Bó ṣe máa ń barúkọ èèyàn jẹ́ nìyẹn. Bí wọ́n ṣe máa ń barúkọ èèyàn jẹ́ nìyẹn yìí tèmi ẹ wake up. Ẹ má máa lọ bá wọn mọ́ 419 ni wọn ò lè dẹ̀ ni wọ́n àdí àná máa fi rí mi ò rí nǹkan kan. Ẹ̀dẹ̀ mo tún fẹ́ sọ fún ṣé àwọn tó máa lọ ṣọ́ọ̀ṣì tẹ́ máa ń fọ èdè yẹn ìtumọ̀ gbogbo èdè tó máa ń fọ yẹn ṣé ẹni tó ń túmọ̀ yẹn èmi ti mú wọn dáadáa. Ẹni tó ń túmọ̀ yẹn nǹkan ọ̀tọ̀ ni ẹlẹ́mìí máa sọ nǹkan ọ̀tọ̀ ni ẹni tó ń túmọ̀ máa sọ o. Mo sọ true fún yín lénìí torí ọjọ́ tí wọ́n mọ̀ ọ̀rọ̀ gbogbo yẹn sọ tó lórí òun túmọ̀ nǹkan míì nǹkan ọ̀tọ̀ ni ẹlẹ́mìí sọ nǹkan ọ̀tọ̀ ló ń tú torí bó ti ní mi sínú tí ò lè rí mi rí tí ò mọ̀ mi rí pé mi ìkúnlẹ̀ fún kẹ́mi náà mara bàbà bí àwọn tó kù nǹkan tó fa tọjọ́ yẹn nìyẹn. Mo lè fẹ́ máa lọ sí orí àwọn wòlíì náà láyé wà. Ṣé nílé ayé yìí wòlíì èké ò lè kú ò láyé. Ìdí ni wípé bí àwọn kan bá ṣe fẹ́ túùlì ṣe àwọn kan rẹ́dì láti máa bàjẹ́. Ẹ wo orí nǹkan tí ó ń ṣe lórí Facebook lẹ́jọ́ mẹ́ta yìí. Àwọn wòlíì èké táwọn èèyàn tú wọn láṣìírí tẹ́yìn kan wá ní rárá kò rí bẹ́ẹ̀. Nǹkan tó lè jẹ́ kí wòlíì èké kó kú ní ilẹ̀ Nàìjíríà àjàjálẹ̀ Yorùbá wòlíì èké ò lè kúrò bẹ́ẹ̀. Ṣé dẹ̀dẹ̀ ní tó bá ń ṣe báyìí tẹ́gbẹ́ ẹ bá rí òótọ́ ọ̀rọ̀ tẹ́gbà àti sọ máa ní lára. Èmi ò dẹ̀ mọ nǹkan tó fà á torí nǹkan tí ó ń ṣẹlẹ̀ ẹ wo orú nǹkan tí Olúborí ṣe fún Dúpẹ́ àti Bímbọ́ yẹn. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook tẹ́ ń ṣe yánkan-yànkan tẹ́ ń ṣe yàmàyàmà tẹ́ yẹ pé ẹni kó lọ sùn ẹni tó blogger tó ń ṣe kéèsì yẹn tẹ́ni kó lọ sùn ẹ̀ ó dàbí pé ìkà níyìn ìkà bí amọ̀ níyìn. Irú èyí bá ìgbẹ̀yìn ò ní da ìgbẹ̀yìn ọmọ igun ò ní sùn wọn. Èèyàn ṣe orúkọ báyẹn bàtàbàtà fún ọmọ lọ́mọ tó lè jọ ọmọ tiyín ara máa ta yín tó bá jẹ́ ọmọ tiyín ara máa ta yín àwọn èèyàn á máa káàánú yín. Nǹkan tó ṣẹlẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀ kò tí ṣẹlẹ̀ sọ́mọ yín ẹ̀ bẹ́ síta ẹ̀ máa ṣojú fọ̀rọ̀fọ̀rọ̀ ẹ̀ máa ṣojú fùnfùn. Bí mo ṣe wà yìí kò sí nǹkan tó lè mú mi ṣe àbòsí èèyàn tí máa fi wọlé. Nígbà tó jẹ́ pé ẹ̀wọ̀ ẹ̀yin tèmi tẹ́ ń wo gbogbo wa lórí social media ẹ̀jọ̀ tó rọ lọ́hùn ẹ má máa jẹ́ kí àwọn ẹ̀kọ́ máa tàn yín kọ́ máa pa àwọn true sayer kan. Kò sí true sayer kan níbì kankan. Àbòsí òun ló kún ọwọ́ gbogbo wọn. Ní eléyìí tó jẹ́ ọmọdé nu ọmọdé òṣì ọmọdé ìṣẹ́ni wọ́n lè tó jẹ́ àgbàlagbà gbòòfò agbára dáradára ní gbogbo wọn. Kò sí ẹni tó jẹ́ èèyàn gidi nínú wọn. Torí mi rí ìdí kẹ́gbẹ́ gbogbo adẹ̀rí púrúfù báyìí ẹ̀dẹ̀ ń sọ pé irọ́ ni tó bá jẹ́ ẹ̀yin ni Olúborí gbowó lọ́wọ́ ọmọ yín àbí tó gbowó lọ́wọ́ mọ̀lẹ́bí yín ẹ̀ bọ́ síta ẹ̀ ní irọ́ ní ń pa. Ẹ má jẹ́ pàtó èèyàn ilé ayé yìí o ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé o. Èèyàn kan ò ń jẹ́ kí ìlú fẹ̀. Tí ẹ bá ń sọ pé ẹ wà ń bì kan for long time pé ẹ ti lu ọdún mélòó bì kan ọmọ tó dé lánàá ó lè jẹ́ champion torí ilé ayé yàda fún yàn kankan. Ìgbà ló nígbà lò tẹ́ bá ti lò gbà tí yín tán ẹ fún yàn mí láyè kó lò gbà tiẹ̀ kí ló wà ní ayé. Nǹkan tó yẹ kẹ́ ẹ máa ṣe kí àwọn èèyàn máa wo àwòkọ́ṣe lára yín ẹ máa ṣe pé torí pé kìnìkan ẹ jẹ́ kí n sọ fún yín kò sẹ́ni tí ò léèyàn ti tiẹ̀ bí ẹ ṣe léèyàn tiẹ̀ lé bí ṣe léèyàn tiẹ̀ lé sí náà ṣe léèyàn tiẹ̀ oníkálukú ló ní àwọn tó ń tẹ̀lé. Ẹ má jẹ́ ká máa parọ́ fúnra wa pé èmi jẹ́ bá kò sí nǹkan kan tó ẹ wo àparò kan kò ga ju àparò kan nílé ayé yìí àfẹ́lẹ́ tó bá lọ gun orí igi. Èmi ò rí sí pé èèyàn máa ṣe bí báyìí ẹ̀ dẹ̀ máa wò pé wà á bì kan ẹ fẹ́ máa ẹ ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ láti máa sọ pé ẹni yẹn ẹni tó ń sòótọ́ yẹn ipe irọ́ ló ń pa wáyé tẹ́ máa fi máa ṣe báyìí. Irọ́ tẹ́ ń pa yẹn fi ba ayé ara yín jẹ́ ni gbogbo àwọn tó nífẹ̀ẹ́ yín nígbà tẹ́ bá ti ń sòótọ́ yẹn ní lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ bá ti yà kúrò ní òótọ́ yẹn làwọn èèyàn ti padà lẹ́yìn nígbà tí gbogbo kìí ṣe gbogbo èèyàn lórí ẹ̀ ò pé kìí ṣe gbogbo ní agbárí ẹ̀ ti kú kìí ṣe gbogbo èèyàn ní agbárí ẹ̀ kú. Tí bá tẹ̀lé ẹ tí bá mọ̀ pé mo ń tẹ̀lé ohun tó ń sòótọ́ mo fi ń tẹ̀lé ẹ mi ò ń tẹ̀lé yàn ṣá. Tí bá mọ̀ pé ó ń sòótọ́ ni máa nígbà ẹni mo máa láì kí yàn máa sòótọ́ bá ní mọ̀ pé ó kúrò nínú òótọ́ yẹn kò sí òótọ́ fẹ́ dé mi àti ẹ̀pọ̀ nígbà tí ẹ pé kìí ṣe pé mo gbó lọ́wọ́ ẹ̀ ò gbó lọ́ mi mi gbó lọ́wọ́ ẹ̀ òótọ́ la need. Ẹ gbórúkọ tí woman yẹn ṣe tí àwọn wà ní London tó ní kó mú pọ́ọ̀sì wá bẹ́ẹ̀ ní Nàìjíríà tó òwò náà dẹ̀ confirm ẹ̀ tó ń gbọ́dẹ̀ sọ ẹ wo àlá tó lòun ńlá mo tún wò yẹn ní èní ìmúráyè tó mo tètè dé láti iṣẹ́ lẹ́ni nǹkan bíi 2 ẹni mo ti dé
mọ́ gbogbo nǹkan tó ń sọ èèyàn ńláńlá fún 3 hours lólòfin ńláńlá mi ìrú àláyẹ̀ báyẹn rí òun àti orí ìtàgé fún wa lórí social media ó wá social media ó àti fíìmù fún wa ẹ̀yẹn Olúborí wo tí Ọlọ́run bá dé tán pé òun fẹ́ tú àṣírí èèyàn kò sí kó lọ gbé kí blogger tó wà ní gbogbo àgbáyé yìí kó kúrò Nàìjíríà kó tún wà ní gbogbo àgbáyé ni mo sọ tọ́lọ́ bá kóun ṣetán láti túyàn láṣìírí kò sí ẹni tó lè bò láṣìírí Ọlọ́run bá lóun dé ó dé nìyẹn èmi ò láì kíkẹ́ ọ máa gbé òótọ́ wá kẹ́yìn máa sọ pé bẹ́yà kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ nílẹ̀ ayé táwọn nílẹ̀ ayé tí gbogbo ayé ti lajú yìí ẹ̀wọ́n ní ẹni kò ṣe bẹ́ẹ̀ bákan náà bó ṣe gẹ́ ní kìnnìkan irọ́ náà pamọ́ wọn kí náà fi parọ́ mọ́ wọn ẹ̀sọ́ tó torí ọjọ́ alẹ́ yìí ẹ̀sọ́ tó torí àwọn ọmọ kí ṣe torí àwọn ọmọ tí èèyàn bá bí ní gbogbo nǹkan tá à ń ṣe yìí torí àwọn ọmọ tí èèyàn bá bí náà fi ń ṣe ọmọ tá a bí sílẹ̀ tẹ́ bá ṣe dáadáa àwọn ọmọ yìí máa rí dáadáa tẹ́ bá ṣe nídàkejì àwọn ọmọ yìí máa kàgbákò wọ́n máa rẹ́ni tó máa lù wọ́n jìbìtì tó máa gba owó lọ́wọ́ wọn tó dẹ̀ máa kojú wọn sóòrùn alẹ́ ẹ wọ àwọn pásítọ̀ yìí ṣebí nǹkan tí wọ́n ṣe nìyẹn ìjọ tí mo rí Olúborí tẹ́ńbẹ̀ sí kúlẹ̀ fún tán náwó sí mo ní irú obìnrin yìí ni o Ọlọ́run ní jẹ́ kórìí mi burú kí n máa kúnlẹ̀ fún èèyàn obìnrin bíi tèmi láì ṣe ẹ̀gbọ́n mi láì ṣe ìyá mi kó máa bọ̀ kí wọ́n máa kú èmi ò lè ṣe láyé mi dẹ̀ ní ṣe torí èmi gan náà èmi ò gbàdúrà kí àwọn tí wọ́n jù mí lọ kán máa kú irúkúnlẹ̀ dìdìrín wo nìyẹn irúkúnlẹ̀ òṣì wo nìyẹn àwọn èèyàn kan dẹ̀ dúró síbì kan wá ní tí ọkọ bá ṣe ń gbé èèyàn kan ń fà wálẹ̀ a ní ẹ jẹ́ ká fà wálẹ̀ ẹ jọ tó Ọlọ́run ilé tó náà bá ti kọ́ kò sí ẹni tó lè wò nǹkan tẹ́mi rí sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní pé ìlara àbá kí èèyàn máa wọ́ tọ́ báyìí kó máa sọ lórí Facebook tó bá máa léèyàn tiẹ̀ àjà kó tó wá máa sòótọ́ èèyàn máa nífẹ̀ẹ́ jù ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní ọ̀sán yìí o so ẹ̀yin tèmi tó bá lọ́jọ́ Sunday ẹ tún pàdé mi Saturday and Sunday ẹ pàdé mi tí wàá máa dá wà á rí bá ṣe àwọn ọ̀nà gbégbá ògùn wa máa bú yọ nọ́mbà mi lẹ́ẹ̀kan sí ẹmúṣẹ́ wá clear get lèmi ń ṣe ẹ ṣàánú ajé o ẹ ṣàánú ajé ẹmúṣẹ́ wá ẹ bá dẹ̀ fẹ́ ní nǹkan tó fẹ́ bá mi sọ 08022111530 ó dàbọ̀.